orí tí wọ́n máa jẹ èkó bó bá sì dé igba fìlà fúnra rẹ̀ báyìí ni yóò padà ṣe. Òun lọ́rọ̀ Wasila o. Ó mà ṣe o, àwọn ta ní kí wọ́n máa fẹ́ wa lójú àtàjọsìn ni wọ́n kì bẹnu yìí. Èyí lohun tó ṣẹlẹ̀. Ohun tó dá wa lójú ni pé gbogbo wa la jẹ ikú ní gbèsè. Aláfẹ́fẹ́ ẹyẹ olórin St. Janet ti san gbèsè ikú rẹ̀. Èyí kan ni gbèsè ni o. St. Janet kéde wípé òun ti lọ san gbèsè ikú èyí tóun jẹ. Ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún tí a wà yìí ni ìròyìn náà tàn kálẹ̀ lórí ayélujára. Ìròyìn náà sì jẹ́ èyí tó kà wá láyà, ó sì tún há wa lọ́fun pẹ̀lú nítorí kò sẹ́ni tó lè ro irú ìṣẹ̀lẹ̀ bí yìí sí obìnrin náà lásìkò tí a wà yìí. Oríṣiríṣi orúkọ ni àwọn èèyàn ń pè é. Báwọn kan ti ń pè ní iyùn Janet Olúwatóyọ̀sí Ajílóore, bẹ́ẹ̀ làwọn mìíràn ń pè ní Mama Yabis Olóde Àríyá. A gbọ́ pé obìnrin náà jẹ́ aláfẹ́fẹ́ yẹ̀yẹ́ olórin, ó sì tún jẹ́ onírẹ̀lẹ̀ èèyàn pẹ̀lú. St. Janet jẹ́ ọmọ bíbí Ilé Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ó sì tún jẹ́ ẹni tó kàwé dáadáa. Ṣùgbọ́n orí ló mọ iṣẹ́ àṣelà. Ọjọ́ àbámẹ́ta ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún yìí ni olóògbé náà dágbére fáyé gẹ́gẹ́ bí àwọn alábàágbé rẹ̀ ti fi ìròyìn náà lélẹ̀. Ọ̀kan lára wọn ló ṣàlàyé wípé àìsàn ráńpẹ́ kan ló gbá olóògbé náà mú léyìí tó sì padà mú ẹ̀mí rẹ̀ lọ. Gbogbo àwọn ẹbí àti ọ̀rẹ́ rẹ̀ ti ń bara jẹ́ púpọ̀ láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Àṣírí àwọn ọlọ́pàá kan ti tú o ní ìpínlẹ̀ Èkó bí wọ́n ti jẹ́ ọlọ́pàá lójúmọmọ bẹ́ẹ̀ ni wọ́n tún jẹ́ gbéwìrì bí ilé bá dá. Fọ́nrán kan ló gba orí ayélujára èyí tó ṣàfihàn bí àwọn ikọ̀ ọlọ́pàá kan ti gbé ìgbésẹ̀ láti ja ọmọkùnrin onígóòlù kan lólè lẹ́gbẹ̀ẹ́ títì. A gbọ́ pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti bẹ̀rẹ̀ ìwádìí lórí fọ́nrán náà èyí tó ṣàfihàn bí àwọn ọlọ́pàá kan ṣe ṣe ìkọlù sí ọkùnrin náà tó ń ta góòlù ní ìpínlẹ̀ náà ní agbègbè Festac ní ìlú Èkó. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé lọ́jọ́ Ẹtì Friday tó kọjá, ṣùgbọ́n fọ́nrán náà gba orí ayélujára lọ́jọ́ àbámẹ́ta kó tó di fàájá láàrin àwọn ará ìlú. Iléeṣẹ́ ọlọ́pàá sì ti fìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn ti tọpinpin àwọn ọlọ́pàá tó ṣiṣẹ́ ibi wọ̀nyí ní Area E ni àwọn ọlọ́pàá ọ̀hún ti ń ṣiṣẹ́. Ọkùnrin tí wọ́n sì fẹ́ ṣe ìkọlù sí ọ̀hún ṣàlàyé wípé òun fúnra òun lòun gbé fọ́nrán náà jáde nígbà tọ́rọ̀ náà fẹ́ máa kọjá bó ti yẹ. Ó ṣàlàyé wípé níṣe ni àwọn ọlọ́pàá dá òun dúró láti ṣe àyẹ̀wò ọkọ̀ rẹ̀ ṣùgbọ́n tí wọn kò rí kankan bíi ẹrù òfin. Lẹ́yìn náà ni wọ́n fẹ̀sùn kàn òun pé ẹ̀rọ tóun fi ń ṣe òṣùwọ̀n góòlù fáwọn oníbàárà òun ni wọ́n sọ wípé òun lò láti fi wọn egbògi olóró tóun sì yarí fún wọn pé kò rí bẹ́ẹ̀. Àwọn ọlọ́pàá tó yẹ kí wọ́n máa dáàbò bo ará ìlú ni wọ́n tún ṣe ìjàmbá fún wa yìí o. Àti dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún gba ni. Ó ń lọ́rọ̀ àwọn ọlọ́pàá yìí. Ọmọkùnrin náà sì kọ̀ láti forúkọ rẹ̀ lélẹ̀. Ó ní lẹ́yìn tí àwọn ọlọ́pàá náà rí wípé wọn ò rí ẹ̀sùn kankan kà sóhun lẹ́sẹ̀, níṣe ni wọ́n fẹ́ gbìyànjú láti wọ́ òun sínú ọkọ̀ wọn léyìí tóun sì yarí kanlẹ̀. Ṣùgbọ́n ohun kan tóun ṣàkíyèsí ni wípé àwọn ọlọ́pàá náà wọn ò fi taratara jọ ọlọ́pàá nítorí ìṣesí wọn ò farajọ ojúlówó ọlọ́pàá, bẹ́ẹ̀ sì ni ọkọ̀ tí wọ́n gbé dání kò ní nọ́mbà ìdánimọ̀ kankan. Báwọn ọlọ́pàá náà ti ní àwọn ò ní ìwọ̀n kún, bẹ́ẹ̀ lòun náà sì lóhùn ò ní gbà lábọ̀. Àfìgbà tí wọ́n padà gé òun lójú wọ́n sì fi ìdìbọn gbá òun dànù. Díẹ̀ báyìí ló kù kí wọ́n yìnbọn fún mi kó tó di wípé wọ́n fẹsẹ̀ fẹ́ dànù. Ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Tìjání Fatai ti pàṣẹ pé kí ọ̀gá ọlọ́pàá ẹkùn náà kó gbogbo àwọn ọlọ́pàá bẹ̀ wá láti wá sọ ohun tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi wà rú ọwọ́. Wọ́n sì rọ ọmọkùnrin tí ọ̀rọ̀ náà kàn láti yọjú sí station kó lè bá ran ìwádìí wọn lọ́wọ́. Àwọn tí ìgbàwọ̀ náà bá sì ṣì mọ́ lórí yóò fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀. Wasila mà ti fọwọ́ ara rẹ̀ ṣera rẹ̀ o. Wasila tó múra bí ọkùnrin jáde láti lọ wo eégún olóòlù ti padà jáde láyé o. Ó ti tó ọjọ́ díẹ̀ sẹ́yìn tí fọ́nrán náà ti ń jà ròyìn lórí ayélujára. Àwọn aráàlú sì ti ń bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ ọmọbìnrin náà. Ṣáájú ni Olúbàdàn Ọba Rashidi Ládọjà ti kéde wípé kí àwọn obìnrin má ṣe jáde síta lásìkò táwọn bá bẹ̀rẹ̀ ọdún náà, pàápàá jùlọ bí wọ́n bá ti ń gbúrò wípé eégún náà ti jáde. Ṣùgbọ́n ọ̀rọ̀ ọmọbìnrin Wasila yìí dàbí ọ̀rọ̀ ẹni tó bá máa jẹ̀kó ni. Bó bá sì dé igba fìlà fúnra rẹ̀ báyìí ni ó padà ṣe. Ṣé náà ti rí bí ó ti fi ara rẹ̀ gé ẹ̀mí ara rẹ̀ kúrú nípa àìgbọràn rẹ̀. A gbọ́ pé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ètùtù tí wọ́n ṣe fún ẹbọ òfin o, bẹ́ẹ̀ lè tutù rẹ̀ ò gbà àfìgbà tó padà bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Bí àwọn kan ti ń bara jẹ́ bẹ́ẹ̀ làwọn mìíràn sọ wípé àìgbọràn rẹ̀ òun ló ṣàkóbá fún un. Fún àkọ́tún ìròyìn ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Èmi Tọ́pẹ́ Hassan ló jábọ̀ ròyìn sí ìgbọ́ yín. Ire o.